nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ẹ bá wá yàrá sí mi o. My dear. A máa ṣe báyìí náà, àwọn yàrá bíi ti bá wò ó. Èyí lè lè gbé wọn lé. Ìjẹ́ kó lọ sùn sílé. Ni mo fẹ́ sùn sí. Ẹ wá kí ló fariwo mi báyìí? Torí Ọlọ́run. Kálílé. Kí ló ṣe wọ́n? Torí Ọlọ́run, bọ́dá Sàámú ṣáà máa ń kẹ́ran bérò nínú ilé yìí. Torí Ọlọ́run ìwọ ọmọbìnrin jẹ́ wẹ̀rẹ̀ ni ẹni. Ẹ̀yàn wà nínú rọra báyìí. Ọ̀ọ́dẹ mọ̀ pé ó yẹ kó lé wọn kúrò níwájú ẹ̀kọ́ta. Tí ó dìbò tó bá dáràn sí wa lọ́rùn nílé yìí ni. Ti ní kó gbé wọn lọ sílé. Àbí ṣé mi ò sọ fún yín ni? Ẹ bóyá sọ̀rọ̀ bí abirùn. Ojúmọ́ kan wàhálà. Ẹ bá wá yàrá. Ẹ sùn sí yàrá yín. Kí n bá yín wá yàrá. Ẹ fẹ́ sùn. Ẹ jọ ta ló lálejò. Ibi ìmẹ́ ní lálejò mọ́dé ń bí gbèrè yìí kò rọ́rọ̀ sọ. Kí lè ṣe yìí? A ní kí lè ṣe bí ẹ̀ tẹ́wọ́ kí lè ṣe wájú lé wa. Ẹ sọ̀rọ̀. Kọ́lọ̀ ń ṣàánú. Jọ́sí bí ẹ káàbọ̀. Bó ṣe ń bi ni nìyẹn, wọ́n ń gbáriwo ń ta, mo dẹ̀ ní kí n bọ́sà kí n wo àwọn tó ń pariwo. Ló bá di arábìnrin tó wà nínú oyún yìí, abẹ́ ó dẹ̀ wà nínú ìrora. Mo dẹ̀ ń bí wèrè òponú ọkọ̀ dàmúkú mẹ́kọ̀ọ́ yìí. Tí ò sì lè wọ̀n lọ wẹ̀rẹ̀ yóò rọ̀rọ̀ sọ. Dúró sórí ẹ̀ ò burú. Ṣó ò wọ wí, ṣó ò ya wèrè. Ó mọ̀ pé àtìgbà tí mo ti kó dénú ilé, mi ò sọ anything. Má jẹ́ rí sí mi o. Má rí sí mi torí tí bá ráyè ẹ wo máa jókòó lé ẹ tó yẹ pé wàá rámọ́lẹ̀ tí wọ́n ní rí ẹ. Mo ń gún ọbẹ̀, máa gún ìdí ẹ̀, máa gún ọyẹ̀. Ọmọ pé kò sí kankan bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Máa gún gbogbo ẹ̀ á jáde. Respect ara ẹ̀, mo respect ẹ̀. Ṣé ti gbọ́? Ẹ má bínú mà. Mo rí mo ètè sọnù. Kíre. Ẹbìlà. Ó yẹ ẹbìlà. Bọ́dá Sàámú. Ẹbìlà kẹ́ gbáriwo òṣì lọ. Bọ́dá Sàámú mi ò lè bìlà mi lè gbáriwo òṣì lọ. Bọ́dá Sàámú ya ti jẹ́ mi lẹ́nu. Ọmọ lórí burúkú wẹ̀rẹ̀ dàgbà nílé kò sẹ́mu tó kú lẹ́nu ẹ̀ tó sì mú mi ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn. Ó lọ máa kú mi, ó máa pa mí, ó lọ máa jẹ́ mi. Bẹ́ẹ̀ni sọ orí òpè, asùnkúrọ̀jọ́, alábòsí òṣì, oníranù, sọ́rọ́sọ́, ṣúkúngbágun, pépà. Ohun ẹni kan ṣó ni mò ń gbọ́. Mo ń para lọ́wọ́ ẹ̀jẹ̀ kí n para dílé ẹ̀jẹ̀ ń gbádùn para mi. Ohun ẹni kan ṣó ní ìpara dẹ̀ ń padà sínú òkè. Bí mo ṣe ń bu ìpara báyìí, ohun ẹ ló ń jẹ́ kí ìpara padà sínú òkè. Bí mo ṣe ń bọ̀ sí kọ́lé mo gbọ́ tó ló máa gún di èèyàn kan pa. Tó ló mọ gúgọ́. Bọ́dá Sàámú ayé yìí láì ṣe gbòye ó ló sọ̀rọ̀. Ta ló sọ̀rọ̀? Ta lè lè kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Nǹkan tá a rí leléyìí o, nǹkan tí mo tún dé báre o, yìí tó ń gbé wá ká àmọ́ headquarter leléyìí o. Bọ́dá Sàámú ẹ jọ̀ọ́, èmi àti ìyàwó mi à ń lọ ni. Ó dẹ̀ lóun fẹ́ sinmi ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ó fẹ́ sinmi síbo ṣe é ní làákàyè ṣá. Ẹ jọ̀ọ́ Bọ́dá Sàámú. Ibi ìjẹ́ ìtì, ibi ìjẹ́ píkíníkì tí wọ́n ti ń rẹ̀sì àbí kí ló bá mi sọ? Bí mo ṣe ń wo ìyàwó àbí kí ló pè é sí, ó yá gbé immediately kẹ́ẹ̀dù kẹ́mọ́. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ìtí gbẹ̀yìn lọ́lẹ̀. Ó ti gbẹ̀yìn lọ́lẹ̀. Bọ́dá Sàámú ẹgbẹ́ra yín. Gbẹ̀gbẹ̀ kú omi. Ibo ìwọ̀ tí wọ́n kàjà bí ìsìn torí olóyè máa gbà ṣàkó bá kọ́lé. Tani lélẹ̀. Fajúrò ẹ ń fà báwo ní nǹkan okú ewu ọjọ́ o ẹ̀ẹ́dẹ̀kú gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ìyá èèyàn gidi nìyá ẹ̀ ìyá ẹ̀ ṣe dáadáa ọ̀nà bẹ̀rẹ̀ sí ní bèrè ẹni ọmọ mi ẹ bá mi tọ́jú ẹ o kí yẹ o mọ tó ń ṣẹlẹ̀ mọ̀ ń gbà ẹ̀ torí ó ti lọ jọ àkóbá ńlá ni irú ìtó ṣẹlẹ̀ sí wọ lọ́yọ̀ọ́ tó fẹ́ kó bá lọ òun tó fẹ́ ṣe fún mi bí ó rè é dọ̀tún ọlọ́ ó ṣe wà á tẹ̀ tí mo bó ṣe ń ṣèyàn ìwọ tó ṣe ẹ̀yọ kan ẹ bá mu Ọlọ́run ní community ẹ bá ń gbé ọbẹ̀ má gbé
bàjẹ́ jẹ́ kọ́ wà wọ bẹ̀ ẹ ṣe. ọkọ ẹni o. òun à lọ èmi dẹ̀ mọ hospital tá à ń lọ mo ní right bẹ́ẹ̀ mo ní káàdì lọ hospital yẹn mo ní káàdì so orí yìí tí ò pé yẹn orí yẹn á pé orí yẹn á pé ẹ wọ bí olúkálùkù yẹn jókòó nínú ilé torí orí yẹn ò pé orí yìí ti dàrú ṣé kò yẹ káàtì léwọ́ ti pẹ́ tẹ́lẹ̀ àkóbá kọ́ lélẹ́yìn sìn ó yá hospital tó wà ní junction bíi ibẹ̀ ni kò gbé lọ wọ́n ní lab. Bọ́dá Sàámú ẹ̀rọ la o, ànírógun àkóbá o, ànírógun àkóbá o. Ẹni sí wí, ẹni. Sàámú o, Sàámú Alájọ, Sàámú o, Sàámú o, Sàámú Alájọ. Mọ́lá ń pè lọ́jọ́ tó burú, Ọ̀ṣun gbà mí o, àní mi ò lẹ́nìkan. Ọ̀ṣun gbà mí o, àní mi ò. Yéèyé o. Ẹ pẹ̀lẹ́, Ọ̀ṣun á gbé yín. Arábìnrin, níbi tẹ́ ẹ ti ń tajà, obìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ yín gangan. Bẹ́ẹ̀ ni, ìyá Bàsírá. Bẹ́ẹ̀ náà ni. Ǹjẹ́ ẹ lè gbìyànjú láti fún obìnrin yẹn ní 200 naira? 200 naira péré ni o. Tó ń bá ti lè gbà lọ́wọ́ yín, ayé yín á ní ìtumọ̀. Ọ̀ṣun á gbé yín o. Ọ̀ṣun gbà mí o. Àní mi ò lẹ́nìkan. Ọ̀ṣun gbà mí o. Àṣé ìyá Bàsírá ló ń ṣe ẹ́. Ìyá yẹn ṣe dáa tó yẹn. Ọlọ́run á gbà wá lọ́wọ́ ẹni bí o. Mi ò ní lọ ọ̀dọ̀ ọmọ ẹni bá jayé o, ayé mi ò ní dòbu. Ọ̀ṣun ọlọ́mọ tó pọ̀ ni mo bá jayé. Ayé mi ò ní dòbu. Ẹ pẹ̀lẹ́. Arákùnrin. Rárá, arákùnrin yẹn ni mò ń bẹ̀. Èmi. Ṣé kò sí o? Arákùnrin, kò sí nǹkan tí ò bá ṣẹlẹ̀, kò sí bó ṣe lè wù kó rí, má tún gbójú sókè wòyá ẹ̀ mọ́. Mi ò fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ rárá, kódà kí ìyá ẹ jẹ́ àjẹ́. Yẹ̀yẹ́ òbí kò sí lọ́wọ́ ọmọ, má yẹ̀yẹ́ òbí ẹ lójú aráyé. Má jẹ́ kó ṣẹlẹ̀ o, nítorí ọmọ tá a bá ń bá wí tó bá ń warùn kì ó ṣetán àti parun lójijì ni o, ò ní parun. Ọ̀ṣun á gbé yín o. Mo ti rẹ́ni bá jayé, ayé mi ò ní dòbu. Sórí ọ̀rọ̀ gọ́gọ́gọ́ ló ti gbọ́ lẹ́yìn. Mo ti máa ń sọ fún ẹ countless time ń pé kó má máa disrespect mọ́mí ẹ̀ bó ò kì í gbọ́. Bíbélì gan sọ pé ká bọ̀wọ̀ fún bàbá wa àti ìyá wa kí ọjọ́ ọ̀la wa kó lè dára. Máa sọ fún ẹ, you need to respect your mom. Kò báwo ni woman yẹn ṣe mọ gbogbo nǹkan tó sọ jáde lẹ́nu yẹn? Mo ti pinnu pé mi ò ní dé ọ̀dọ̀ mom sí títí láé. Ọ̀rẹ́, you need to change ìpinnu ẹ̀. You need to change it. Sincerely speaking, láti change ọ̀rẹ́ jà lọ. Ọmọ wọn ń dà bó ṣe. Wow. Ọyá àti fún padà. Mi pé hospital la wà náà. Sọ fún mi jọ, mo máa bínú. Dàgbà má bínú. Gbà pẹ̀lẹ́ má bínú. Àtẹ̀kọ́ tí mo ní kojú fún mi. Má bínú. Pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́, kí ni tí mo gbélé náà? Bọ́dá Sàámú. Bọ́jẹ́ ìwọ ló ń Sàámú. Wá, farabalẹ̀. Jọ̀ọ́, èwo ni bọ́ọ̀lù tó ń gbá yìí? Ẹ ju bọ́ọ̀lù síra yín. Ṣé ẹ fẹ́ jẹ́ kó rí mi dàrú ni? Ṣé yín méjèèjì mú mi ṣeré ni? Bákúbálà ni mo fi gbé wọn kúrò lọ́dọ̀ mi. Tí mo fi rí mọ́tò ẹni ẹlẹ́ni tí mo ní kó gbé wọn wá sí hospital bí, wọ́n lè gbé yín lọ hospital bí, ẹ dé bí bọ́ọ̀lù lẹ̀ ń jù síra yín. Mo tún lọ pé sọ bẹ́ẹ̀ wá pé nǹkan tí mo rí ó dàbí kó fẹ́ wà spiritual. Mo tún dé bí ẹ wá ń jù bọ́ọ̀lù síra yín. Kí ló fà á? Bọ́dá Sàámú, ṣé mo pé mo sọ fún yín pé wọ́n ní gbogbo nǹkan tí ó bá ti fẹ́, ó ní kí n máa bá fẹ́. Ṣé ẹ rí ìta níta mẹ́ẹ̀? Màmá tó ń ta àtẹ́ ń bẹ̀, ibẹ̀ ni mo ti sáré lọ bára bọ̀. Bọ́ọ̀lù sọ pé ó wò ń gbá.
mo ṣe lọ bára bọ̀. Abẹ́rẹ́ báyé ń ṣe máa ṣe wọ́n tàn rédíò nù máa ṣe máa ló ń sọ̀rọ̀ àbọ̀ ń kọ́ńtú ẹ̀ láti ibì kan náà ń gbá bọ́ọ̀lù níta ó ń tà tẹ́ńtà ọdún ẹ̀ ni mo ti lọ ra bọ́ọ̀lù ohun tó bá fẹ́ ni máa bá fẹ́. sọ ayé ń ṣe ẹni kí ni túbọ̀ gbogbo wẹ̀rẹ̀ lọ àbẹ́ ṣí ẹ̀rẹ̀ ní ẹ̀rẹ̀ gbé sẹ́mi náà. bùrọ̀ Sàámú ẹ má bínú ẹ jẹ́ kí a gbàdúrà ẹ díjú ẹ jẹ́ a gbàdúrà. Sister. Bímpé. Kí ni fún mi padà. Let's play. Àdúrà ni mo ní kẹ́ jẹ́ ká gbà mí ní ẹjẹ́ gbá bọ́ọ̀lù. N kò fẹ́ ṣeré díẹ̀ ní ẹjú padà. Bébí sọ fún pásítọ̀ kan jù má bínú. Pásítọ̀ ẹjọ́ ẹ bá mi jù sí. Ó máa bínú ló sọ yẹn. Èmi gan ti ń jù látàárọ̀. Ẹjọ́ ẹ bá mi jù sí ẹjọ́. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Bùrọ̀ Sàámú kí ló ń ṣẹlẹ̀ yìí náà? mo rò pé ẹ gbóná sọ bẹ́ẹ̀ ṣe ẹ̀ yọnu. ó gbà kọ́kọ́ sí yín ẹ mú bí Sanchez ó jẹ́ kejì ẹ mú bí David Raya ẹ sọ̀rọ̀ yín ní goalkeeper ẹ jọ máa jù sílẹ̀ yín káwọn ẹni máa score mo lóògùn wà nínú ayé èèyàn ó ń du bọ́ọ̀lù ẹ̀ mú ẹ wá bí mi léèrè pé kí nìkan tó ṣẹlẹ̀ Bùrọ̀ Sàámú ẹ̀yin náà ti inú yín ń dùn wọ́n ń du bọ́ọ̀lù dókítà ẹ pè mí mo dẹ̀ ní kí ló ń ṣẹlẹ̀ jọ ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Like me you understand mo ní mo fẹ́ rí ọkọ ìyàwó pé mo fẹ́ bá wọn sọ wọ́n sọ fún mi pé gbogbo nǹkan tí bá fẹ́ bá wọn sọ kí n bá yín sọ. wá gbógi sókè lẹ́fù tọrọ èdè máa gbá ìtì ẹ̀ o mi ṣeré o máa bù fọ́tílù ẹ̀ o wọ́n náà fẹ́ bá ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó fún lóyún oníbọ̀dà Sàámú nìkan bá sọ Sàámú tèmi kí ló fà. Bùrọ̀ Sàámú ṣé bẹ́ẹ̀ náà lè gbé wa wá bí ẹ̀yin náà ló máa rí i. níyàwó ẹ̀ tó fẹ́ kú síwájú ilé mi tí mo dẹ̀ ṣàánú yín tí mo gbé yín hospital èmi ni kọ́ bá sọ̀rọ̀ lórí oyún ìyàwó ẹ gbà mí. Bùrọ̀ Sàámú at this point lóòótọ́ mo ń pẹ́ ilẹ̀ gbé wọn wá but mo ní láti rí ẹjọ́ dúró lọ. sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n rí dókítà ṣé ẹ gbọ́ ẹ máa gbá bọ́ọ̀lù kẹ́ ẹ jẹ́ kí n mẹ́ni tó bá score torí kò yé mi bọ́bọ́ yìí ó rìn dín ní o kò yẹ kó má rí ìwọ gbogbo lẹ́ẹ̀kan fẹ́ o. Bọ́ọ̀lù tẹ jù lómi ẹ tẹ́wọ́ kẹgbà ẹ tẹ́wọ́ gbà ẹ jẹ́ kí a gbàdúrà. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Orúkọ Jésù. ṣé kò sí kí ló lè tó yẹ. Bùrọ̀ Sàámú mo mọ̀ pé ẹ ní profound trust nínú wa òun lè ṣe gbé arábìnrin yẹn wá síbi báyìí. ṣe wá rí scan tí a ṣe fún lady yẹn result yẹn ni pé kòròfo OMT kò sí nǹkan kan nínú ẹ̀. kòròfo ló wà nínú ẹ̀. mi ò ní parọ́ fún yín. ó dàbí pé oyún tí bòmùbòmù bá ní iṣó ló fi ń so. ṣe wá rí nǹkan tí mo ní látọ̀dọ̀ yín sí ni wípé mo fẹ́ jẹ́ kí bá mi lo oògùn àgbà kí wọ́n máa bá tiwọn lọ mi fẹ́ jẹ́ kó dé hospital yìí mọ́ sá ẹjọ́ mo dẹ̀ fẹ́ jẹ́ kí kìíní wà láàrin mi àti yín that's the most important aspect ẹ jẹ́ kó wà láàrin mi àti ẹ má sọ fún anybody. kí n má jẹ́ kán mọ̀ pé kòròfo ló wà ní ìyàwó ẹ̀. ẹ má jẹ́ kán mọ̀. ó ní mo ti bú ẹnu. good. nípa tìyẹn náà àṣírí ni mo mọ̀ bójú àṣírí ni àṣírí mo mọ̀ àṣírí kì kò sẹ́ni tó máa gbọ́ lẹ́nu mi kò sí nǹkan kan nínú ẹ̀ rárá. empty. àṣírí ni mo mọ̀ bójú àṣírí ni mo mọ̀ bójú that is serious. ṣé ti sọ fọ́kọ ẹ̀. Bùrọ̀ Sàámú mo fẹ́ jẹ́ kó wà láàrin èmi àti yín. ẹ má bínú lọ́kọ tó tiẹ̀ sọ wípé ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ báwọn sọ ẹ bá bọ̀dà Sàámú sọ kò sí nǹkan kan nú ẹ̀ ó dà kó sí wàhálà ẹ wò mo ti bu ẹnu báyìí mí ní sọ mí ní sọ ẹnu mo bò yìí kó sí wàhálà ẹ ṣe òun àwọn náà máa sọ bíìlì àwọn náà máa sọ iye owó tó bá fẹ́ san thank you. Nínú ìpọ́njú mi èmi ké pe Olúwa ó sì dá mi lóhùn Olúwa gba ọkàn mi lọ́wọ́ èkéèké. Bùrọ̀ Sàámú ẹ pẹ́ díẹ̀. àdúrà tí yín náà ti yá jù èèyàn wà nínú ìṣòro tó wà yìí sórí ọ̀fẹ́ lásán lẹ ṣe ni ẹ̀yin ò gbàdúrà rárá ni tí bẹ́ẹ̀ fẹ́ máa gbàdúrà ni mò ń lọ
ṣebí bíbélì ni mo bá yín tẹ̀ ń kà ṣé bíbélì ló rán nǹkan tó wà lẹ́yìn ẹ̀yin tí ń rí àsì ẹ̀kọ́ tẹ́ ẹ fẹ́ lọ kó àwọn ọmọ ọ̀dọ́ lẹ̀ ẹ lè kún fàdúrà fílẹ̀ yìí ó ga o. Bùrọ̀dá Sàámú ẹ̀yin ni mo bá lọ́rọ̀ ṣẹ́rú inú mi yìí ìbejì ni màá fi bí tí bá dẹ̀ ti bí wọn mo fẹ́ kọ́ jọ yín. oyún o àwọn ọmọ ògbó náà wà. àwọn ọmọ mi. àwọn ọmọ wo ń bò. bó ṣe wù ló ṣe sọ nìyẹn. Yes sir. Pé kí ọmọ tí ìyàwó yín bí kó jọ Bùrọ̀dá Sàámú. má jẹ́ sọ̀rọ̀ torí tó bá tọ́ ọ́ bọ̀ mí lẹ́nu máa sọ̀rọ̀ tíyàwó ẹ bá tọ́ ọ́ bọ̀ mí lẹ́nu ju bó ṣe lọ máa sọ̀rọ̀ àbí sọ́rí ìyàwó tọ́kọ ẹ bá tọ́ ọ́ bọ̀ mí lẹ́nu ju bó ṣe lọ máa sọ̀rọ̀ àbí orí gbogbo eléyìí gan kí ni ìlànà. Bùrọ̀dá Sàámú ẹ sọ̀rọ̀ o. mi ò sọ. Bíbí sọ fún Bùrọ̀dá Sàámú kó sọ̀rọ̀. Sàámú ẹjọ́ ẹ sọ̀rọ̀ ẹjọ́ má jò bínú ẹjọ́ ẹ sọ̀rọ̀. ìjọ tó lọ́n bọ́ ṣòkòtò ẹ̀ mo fẹ́ rí nǹkan kan wà láì òkè ṣọkùnrin. Bùrọ̀dá Sàámú ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ kì í fẹ́ rí kóbìnrin máa ké obìnrin tí ń fẹ́ máa ké báyìí ẹ ṣe sọ́n tẹ́ fẹ́ sọ. obìnrin dà ọkùnrin ló ń ké yìí obìnrin gangan rèé ìwọ jẹ́ kóbìnrin ké tí ń bà ní sọ̀rọ̀ ó lọ́pọ̀lọpọ̀ wo bí ní lẹ́vù tó wà yìí mo ti fún ẹ láyè ó lè lọ change ara ẹ̀ di tó bá máa change ara ẹ̀ di ó tọ̀lọ́kùnrin sọ́kùnrin ni ṣé ọkùnrin ṣé bọ́kùnrin ṣe ṣe rè ìyẹn eléyìí ẹ wò sọ bẹ́ẹ̀ èmi kúrò bí o tó bá bí wọn dá kọ́ máa mọ̀ bọ́ ṣe máa sanwó bẹ́ẹ̀dì wọn mo ti gbé yín débi inú ẹ̀ mọ̀ bọ́ ṣe máa sanwó bẹ́ẹ̀dì bóyá máa ń fòrè ṣúrí ṣe rè ìwọ láì ṣe pé bí wọ́n sọ wípé àbísínwín là máa ń gbọ́ àlòyún sínwín mi ò gbọ́ rí àlòyún sínwín ló ń ṣèwọ yìí tọ́ bẹ́ẹ̀ mi ti kó mi o èmi ti kó ẹ̀yin náà kó ni tọ́ bá bí ẹ̀dá máa mọ̀ bó ṣe máa sanwó bẹ́ẹ̀dì ìyàwó ẹ̀ òpònú burúkú. Ọmọ yọ̀yọ̀ nílé mi mo bọ́ lọ́mọ yọ̀ ọmọ yọ̀yọ̀ lọ́dẹ̀ mi o mo bọ́ lọ́mọ yọ̀ ọmọ yọ̀yọ̀ lọ́dẹ̀ mi mo bọ́ lọ́mọ yọ̀ ọmọ yọ̀yọ̀ nílé mi o mo bọ́ lọ́mọ yọ̀ ọmọ yọ̀yọ̀ nílé mi mo bọ́ lọ́mọ yọ̀ ọmọ yọ̀yọ̀ lọ́dẹ̀ mi o mo bọ́ lọ́mọ yọ̀ ọmọ yọ̀yọ̀ lọ́dẹ̀ yìí mo bá lọ́mọ yọ̀. ẹ pẹ̀lẹ́ ẹ kú gbìyànjú ọṣùn á fún yín lọ́mọ ẹ ní dààmú mọ́. Sisi Osun ẹ ṣé gan-an ni o I really appreciate it àmọ́ ìgbà wo gan-an ni ká máa retí ọmọ náà. bẹ́ẹ̀ ni Sisi ṣé orin tí mò ń kọ látàrọ mo kàn fi ìgbàgbọ́ kọ ni gbogbo bí ta ti ń dé báyìí wọ́n kàn fi wá lọ́kàn balẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ help wa please ma. ẹ lọ fọkàn balẹ̀ tóṣùn bá ti ṣe tán ó ti ṣe tán ni láìpẹ́ láì jìnnà ẹ fọwọ́ yín méjèèjì ẹ fi gbọ́mọ jọ ọlẹ́ ayọ̀ á sọ nínú yín àmọ́ ṣá o ẹ gbìyànjú ẹ má tójú bọlé káàkiri ẹ má lọ káàkiri mọ́ ẹ má jẹ́ kó gba nǹkan tí ò yẹ kó gbà lọ́wọ́ yín mọ́ láìpẹ́ láì jìnnà agbóhùn ọmọ tuntun nílé ẹ má bínú ṣé ẹ lè fún mi láyè díẹ̀ kí n fi dá àwọn tó ń kú kò sí problem. ẹ̀yin má wọlé ọ̀rọ̀ yín padà yọ. ẹ ṣe Sisi adé máa rí oya. ọmọdé tán. ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ Ọ̀ṣun ò kí ń parọ́ o bẹ́ẹ̀ ni kò kí ń ṣèké. Sisi Osun òótọ́ ọ̀rọ̀ yẹn gan-an la fẹ́ gbọ́ àbí. bẹ́ẹ̀ ni Sisi Osun ẹjọ ẹ bá wọn sọ kó tó bá wọn bẹ gan-an níjọ sọ fún wa ma. ṣẹrẹ yìí méjèèjì ẹ jẹra yín lọ́mọ o a ò kọ́ ọmọ mọ́ yín bó tilẹ̀ wù kó kéré mọ́ bẹ́ẹ̀ bá jọ lò ẹgbẹ̀rún ọdún láyé ẹ lè bímọ láéláé. tó o bá fẹ́ dọlọ́mọ tí ìwọ náà fẹ́ dọlọ́mọ ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀
ẹ wá lọ bímọ yín sọ́tọ̀ọ̀tọ̀ ní ìyẹn tẹ́ bá fẹ́ gbégbé ayé ìrọ̀rùn ìgbé ayé àlàáfíà tẹ́ dẹ̀ fẹ́ kọjú ẹ̀yin méjèèjì kó dalẹ̀ àfi kẹ́pin. Rí mi o. Ṣé bẹ́ẹ̀ yìí lẹ́ni bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ lẹ́fẹ́ gbọ́ ẹ gbọ́ mọ́ ni. Ilé ipò jù Sisi Osun. Ká ní pé ẹ ti réyàn tó láàyè lọ́yẹ̀ kó tó di pé fẹ́ra yín ó bá dà àmọ́ ó bà ní o kò tí ì bàjẹ́ àfi kẹ́ ẹ ṣàtúnṣe ní báyìí kó tó dọjọ́ alẹ́ kó tó di pé ó máa pẹ́. Ọkọ mi jọ̀ọ́ torí Ọlọ́run ò lè fi mí sílẹ̀ báyìí jọ̀ọ́ torí Ọlọ́run. Ìbílẹ̀ kí ló fẹ́ kí n ṣe wọ́n bọ̀? Ọkọ mi jọ̀ọ́. Kí ló bẹ̀ mí fún? Ò lè fi mí sílẹ̀ báyìí. Kí ló bẹ̀ mí fún? Kí ló tó ń sunkún ọgàn? Kí ni? Ṣé o fẹ́ kí n wá solution sọ̀rọ̀ ayé mi ni? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bọ́? Wá wá. Orí mi o. Ta lè léyìí? Èwo ni mi ò gbọ́n kankan. Kí ló wá sábúrò ẹ̀ ni? Ọkọ mi ni. Ọkọ ẹ̀ rè? Ọkọ mi ní ẹjọ́ sá. Ọlọ́run. Wọ́n lè ṣe kọ́ńtà lọ. Tí ó bá jẹ́ native, ṣé máa rò pé wọ́n ti marry ni? Tó dàbí ọmọ ilé secondary school yìí. Ẹ bá mi bẹ̀ ẹjọ́ sá ẹ bá mi bẹ̀. Ọkọ ẹ̀ rè? Bẹ́ẹ̀ ni sá ọkọ mi ní ẹjọ́ ẹ bá mi bẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Mi àti ẹ̀rọ lọ sọ́dọ̀ Sisi Osun. Sisi Osun jẹ́jẹ́ kó yé wa wípé dábàá ti fira sílẹ̀ àníwá òkè àdètúbọ̀ ọjọ́ ti pẹ́ sá. Ẹ dẹ̀ ti bímọ fúnra yín? Àìtí bímọ ọkọ tó gbé wa lọ́nà nìyẹn sá. Ọwọ́ Sisi Osun kan wá ní tẹ́ ẹ̀ bá fira yín lẹ̀ ẹ̀ ní bímọ ẹ̀dẹ̀ ní wà òkè. Bẹ́ẹ̀ni bá mi bẹ̀. Ta ló ń jẹ́ Sisi Osun ní community? Brọ̀sán àbútọ́ ni ọ̀ tó ń pè ní Sisi Osun lóòótọ́. Sisi Osun bẹ́ẹ̀ni ní community bẹ́ẹ̀ni tí wọn náà ti gbọ́ bẹ́ẹ̀ni tí ń dẹ̀ gbọ́ wá kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí má sùn ẹ́. Ẹ bá mi bẹ̀ kó má fi mi sílẹ̀ jọ ẹ bá mi gbọ́kọ mi ẹjọ́ sá ẹjọ́ mú ìwà jọ má fi mi sílẹ̀ mú ìwà jọ mú ìwà. Ẹgbẹ́ wá ìbọ̀lẹ̀ ń gbé ṣé lè yẹ ìlóyìn gbé ní abẹ́ tí jọ ń dágbé. Sisi Osun kan ti wà ní community tó ń yà yàn pa pé ẹ̀yin méje ẹ̀ ní bímọ àbí kẹ́ fira yín lẹ̀ ní community ẹ̀ tún ti bẹ̀rẹ̀ òṣì níbí náà ẹ̀ ní gbà èmi náà ò ní gbọ́ kèrègbè yín máa fọ̀ ní community. Ọba. Ọlọ́run o. Bàtàn mo fẹ́ gbowó mi o. Sàámú Alájọ mo fẹ́ gbowó mi. Ọ̀ṣun gbà mí o torí n ò lẹ́nìkan. Ọ̀ṣun gbà mí o torí n ò lẹ́nìkan. Yèyé ọmọ là ń pè lọ́jọ́ tó burú. Ọ̀ṣun gbà mí o torí n ò lẹ́nìkan. Ọ̀ṣun gbà mí o. Ta ni yín ná? Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ ra sá o. Ẹ ra sá. Ìwọ gbọ́ sí tí mò ń ṣe nígbà tó já òṣì tó já bẹ̀yẹ tó lọ ó gbọ́ sí. Ní community mi nínú community tí mo ti jẹ́ ọba that I am the king of the 10 communities. Community tó tún ti ní méjì nú mi ò kàn tí ì sáyẹn ní kò bá jẹ́ 12. Kí lẹ̀ ṣe bí gangan èwo nù yín ló jẹ́ Sisi Osun. Yèyé o Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòlájù. Mo rò kò rí yín bàjẹ́ ṣá mo rò kò rí yín òpè ṣá mo léwo ló jẹ́ Sisi Osun. Ẹ má bínú sá yèyé ò sí nílé ó dẹ̀ máa tó bí ọ̀túnla kó tó dé. Yèyé yín ò sí nílé. Bẹ́ẹ̀ ni sá. Sisi Osun yín ò sí nílé. Bẹ́ẹ̀ ni sá. Tó bá bí yàrá ya ẹ̀ dá yàrá kú yáyáyáyá ẹ̀ ni mo sọ tó bá bí dá tó bá dé kẹ́ ẹ̀ sọ fún un kẹ́ ẹ̀ jẹ́ kó mọ̀ pé ọgbà àgbàgbà gbàgbà mi ní jọ̀jọ̀ ọgbà ipò ló wá bá ń lé èmi ni mo wá sílé o tó bá bí dá kó má bá mi lẹ́dí kọ́ta ẹ sọ fún un pé the king of the 10 communities òun ló bá lálejò kò sí ẹni tó wọnú community tí ò ní rí mi tó ò bá rí mi máa break it down and this place tí mi ò bá rí yà yín I will break it down this place is going down
èmi mo sọ bẹ́ẹ̀ orí yín ò pé pẹ̀lú ranu òṣìtẹ́ bá káàkiri nínú community ẹ̀yin lẹ̀ ń ríran kiri ẹ̀yin ríran ẹ̀yin lẹ̀ ń dì pàtì àwọn kan pé wọn ò lè fẹ́ra wọn jọ wọn ò ní dá ẹ tún ti bẹ̀rẹ̀ òṣìnú community ojú èmi àti yín ló máa ṣe. ẹ lẹ́sà. ẹ tani ẹ ta ló kí mi tó bá bí ẹ dà tí màá fi lọ sọ pé ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. jẹ́ ìpadà dé kí n padà bá ọ náà bí. alárakùnrin mi ò mọ̀ ọ́ o bóyá wọ́n nílò ìtọ́jú ni yìí yóò dẹ̀ sílé ọlọ́run bá wọn ṣe ìjọ́ tó bá máa wá yìí á lè wò wọ́n sàn. wọ́n nílò ìtọ́jú lóòótọ́ wọ́n nílò ìtọ́jú. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bàtàn mo fẹ́ gbọ́. ṣe bí wọn mò ń pè ṣe bí ọjà ló ń lọ. jọ bá mi ra ata kó bá mi ra irú kó dẹ̀ bá mi ra ẹja má ra ẹja níbi tó ti wọ́n jù o èyí tó rọra mọ níwọ̀nba ni kó bá mi ra o kó bá mi ra ṣáà mi ra gbogbo ẹ̀ tí mo lè fi sí ọbẹ̀ ẹ̀pọ̀n ọmọ gbogbo ẹ̀ ó ṣe má pẹ́ o. ẹjọ mo fẹ́ béèrè nǹkan ni ṣé ẹ ní làákà ilé àbó lòun kò yọ̀ǹda ọpọlọ fún mi torí kò yé mi ni. ṣé mi. bẹ́ẹ̀ ni mà. kò yé mi ni tí ò bá jẹ́ pé orí yín ti dàrú orí yín ó ti yí ó ti gbálẹ̀ ẹ̀yin èmi gìlọ̀tọ̀ báyìí ẹ wá ní jọ bá mi rarú bá mi rẹ̀fọ́ má rẹ̀ jáǹbi tó ti wọ́n o. firigbọn mi kò tiẹ̀ bá yín lẹ́rù ẹ wá nígbà lọ bá mi rẹ̀ kó dáa á dé pọ́n yín lé á pọ́n yín lé pọ́nra yín lé. jọ nítorí Ọlọ́run ṣé tí ò bá tiẹ̀ tó bẹ̀rù ṣé kò tó ṣáájú ni ṣé ojú ẹni tí mo lè ránṣẹ́ lọ ni ṣé mi àti ẹ wà nínú ẹgbẹ́ ni tí mo rán ẹ ṣé tì. ẹ ṣe sọkọ tó ń dùn yín ni jọ ṣé torí pé mi ò gbọ́ ọmọ mi wá no ṣé torí pé mi ò gbọ́ ọmọ mi wá torí pé mo tẹ̀ ti bímọ tó ń pè mí lórúkọ yẹn ìyẹn ó ń bí mi inú lọ́tọ̀ ó wá dúró síbí báyìí ó ń rán mi iṣẹ́ oníkèmí bàbá ẹ̀ ra ta wá àtakọ̀ bẹ́ẹ̀ ni mo ṣì ń dúró ni o bóyá o ṣì máa sọ̀rọ̀ tó jẹnu ẹ̀ lọ kí n sún ẹlẹ́nu dànù. mo rógo ẹ wo rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ tí ojú mi rí lórí pé mo ní pé kó bá mi lọ ra nǹkan lọ́jà. ó wá tí ì rí nǹkan kan ó tí ì rí rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ wo lójú ẹ̀ tí ì rí rẹ̀jẹ̀rẹ̀jẹ̀. Ọ̀ṣun á gbé yín o. àṣẹ. ara ń rò fún mi o èèyàn bí kan wà láyìíká ẹ̀. Ọ̀ṣun. àyíká ẹ̀ gangan lèèyàn bí yẹn wà àyíká ẹ̀. ẹ jọ̀ọ́ yèyé Ọ̀ṣun ṣé èèyàn bí yẹn ṣé inú ilé ń bíbá yìí ló ń gbé ni. Ọ̀ṣun á gbé yín. Yèyé o Ọ̀ṣun o ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ni. ẹgbẹ́ nǹkan tí Ọ̀ṣun yẹn sọ. mo gbọ́. táwa lè yan ibi tó ń rí fásitì. ta ló tún fẹ́ jẹ́yàn bí ta ló tún fẹ́ jẹ́yàn bí tó ń rí fásitì tí ó bá ń ṣe àwọn descendant èṣù àwọn ẹni bí tó gbilẹ̀ sínú ilé yìí tó ń gbé wá káwa mọ́lé ta ló tún fẹ́ jẹ́yàn bí àwọn náà ni. lórí pé mo rán lọ́jà lásán kò sí nǹkan tí o ti fi mí wé tán bíbá ilé. èmi lẹni bí a ṣojú èmi àti inú ilé ẹ tí ì rí nǹkan kan. olórí burúkú yín àṣírí yín ti tú ẹ̀yin wèrè dédé yìí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ló mọ ọmọ yọ dànù ẹ̀yin ẹni bí ẹni àìjí ẹni àìjí kò ẹ máa sọ dànù nínú ìwọ ló máa sọ ni pẹlẹbẹ ìwọ ló máa rìn lọ nínú ilé tá à ní rí ẹ mọ ìwọ ló máa rìn lọ kí ni ìwọ ló máa rìn lọ kí ló máa gbóná lára ẹ náà kí ni ṣòro ẹ gan nínú ilé ṣé ẹ rí pẹlẹbẹ ẹ rí sísí bá bẹ̀rẹ̀ tèmi ẹ máa ní mo fẹ́ gbọ́ bẹ̀rẹ̀ mo ti lè pariwo jù olóṣì nìyí olóṣì nìyí ẹni bá ní kí n má nísinmi kò ní nísinmi. àmì. ọmọ rí ìgbẹ́ kì í rídìí ìjókòó ọ̀tá mi ò ní rídìí ìjókòó. àwọn rèé ò ní rídìí ìjókòó ó máa sọ ọmọ rìn lọ ni. ṣáyé ò ṣe yín kí ló fà gbọ́ orí burúkú kí ló fà gbọ́ ariwo òṣì tẹ̀ pa yìí why what for. ẹ wo bọ́dá Sàámú ọmọbìnrin kan wá síbí báyìí lé ní ibi bẹ́ẹ̀ gangan náà dúró sí wọ́n dẹ̀ wo inú ilé wa yìí wọ́n wò ó ṣùn wọ́n sọ pé ẹ̀yàn èṣù ẹni bí kan ipe ó ń bá wa gbé nígbà tí wọ́n máa wá sọ wọ́n ní ẹni yẹn pé ọkùnrin ni èmi dẹ̀ mọ̀ pé
kò sí ọkùnrin méjì tájọ ń gbénu lẹ́yìn tó ń fìtìná tiwa tó ń victimize wa tó ju ẹ̀yin lọ. yọ sí bí ọ̀rọ̀ burúkú ìṣe ìjáde lẹ́nu rẹ̀ látẹ̀lé lọ n kò tẹ̀lé ẹ mọ́. o ṣe máa ronú pé ọkùnrin mélòó ìgbénu lẹ́yìn president ẹ ti wá ìjọba gbogbo ten community ó wá pé òun èèyàn bí èèyàn burúkú yẹ. bọ́dà Gani bọ́dà Gani mo jáyé. ṣé rí bẹ́ẹ̀ ṣe padà lẹ́yìn mi yẹn bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe padà lẹ́yìn mi ṣé rí tí mo bá tún padà rí yín lẹ́yìn mi bọ́dà Gani kò ní dá fún yín bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé ọkùnrin ó ń victimize wa wọ́n ní èèyàn èṣù ẹni bí wọ́n ló máa gbénulé ẹjọ́ tá lọkùnrin tá jọ ń gbénulé tó ju Sàámú lọ sórí ìwọ Sàámú nǹkan tí a máa fi ojú ẹ̀rí nínú ilé yìí á ju nǹkan tí wọ́n gan lè rò lọ a máa fi tìǹà tí ẹ nínú ilé yìí ni ìwọ wá gbé àwọn kinní burúkú yìí ó wá gbé lé mi lórí gbogbo wọn ń gùn mí gàràgàrà nǹkan tó máa ṣe fún ẹnu ilé yìí á yẹ lẹ́nu. Bọ́dà Gani ẹ lè máa support kẹ máa sáfẹ́ pé ẹ gbé pé mọ́ra o ẹ máa géènì lóyàtì lẹ́jọ́ wájú o ẹ gbé pé mọ́ra o. actually bọ̀dà Sàámú níwájú Ọlọ́run àti èèyàn ìyá Ọ̀ṣun kan wá síbí yìí ó ń rìn lọ ni ló bá dé dúró níwájú ilé wa o ó dẹ̀ léyàn bíi kan wà nínú ilé yìí ṣùgbọ́n ó máa yẹn ò wá sọ bóyá ọkùnrin lẹni yẹn o àbóbìnrin. kò sọ bóyá ọkùnrin àbóbìnrin ó wà nígbà tí wọ́n mọ̀ ẹ́ ìyá kí ló pè. ìyá Ọ̀ṣun ni. ládùúgbò yìí náà. ládùúgbò yìí ni ó kọ́ ọmọ lẹ́yìn. irọ́ kò sọ pé ọkùnrin ó jẹ́ lẹ́yìn bí wà. mo dẹ̀ bá wọn wèrè dédé ní. ọmọ gidi kí ni orí ẹ̀ burú. ǹdẹ jàre ó lè sọ níbi ǹdẹ oníwà tútù kò ní bàjẹ́ fún ẹ kẹlẹ. ṣé ẹ rí bọ́dà Sàámú ó wà nílé ṣé ẹ rí olórí burúkú wèrè àgbàyà àti àgbàyà tó wà nínú ilé àwọn rè padà ó tọ́ ni pé ìyá Ọ̀ṣun kan wá síbí báyìí ó dẹ̀ ní àwọn èèyàn burúkú wà láyìíká yìí ṣùgbọ́n kò dárúkọ ọkùnrin o. kò dárúkọ ọkùnrin kan kò dárúkọ ọkùnrin. wo bí ọbẹ̀ má ò lè disturb rẹ̀ ó ti yẹ gbogbo wa táwọn bíbá ẹ̀ pátá láwọn ẹ̀ pàǹtí ẹni bí ni wọ́n èèyàn burúkú gidi ni wọ́n anybody tó bá tẹ̀ sí pinnu pọ̀ máa gbé principal lọ́kọ̀ọ̀kan náà Ọlọ́run ò ní jẹ́ kọ́kọ́ ẹ̀ balẹ̀ o. àṣẹ o àṣẹ. wàhálà lẹ kóra yín sí mo sọ náà nìyẹn bọ́dà Sàámú nìkan lọkùnrin tó ń victimize wa nulẹ̀ yìí ṣọkùnrin mi wà nulẹ̀ yìí tó ń pè wá lẹ́mìí ni. jẹ́ òkè mo fi pọ́nrán lọ̀ wọ́n nígbà kan wọn ò gbà bí ọdún bíi mẹ́ta sẹ́yìn ìgbà tán wọ́n ráyè pọ́nrán mi ti wọ expensive àsìkò tí kọjá pọ́nrán mi ti gbà fisa. gbà fisa bàálù tó ti fò. yẹ́bù ẹlẹ́dùn mo fi pọ́nrán ṣàkọ mo ń kọ́rọ́ tiẹ̀ orí ẹ ti bàjẹ́ jánu orí ẹ bùkú òsì ìbí ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ sọ pé ẹ máa fojú èmi rí màbò gbogbo àwọn tí wọ́n bá wà bí tí wọ́n bá ń plan láti fojú mi rí màbò ẹ náwó sókè jẹ́ kí n rí i. ẹni tó wà in support of me kó náwó sókè láàrin èmi ẹ̀ tiẹ̀ Yọ̀ṣíbí láàrin ìwà ni mo sọ ìjà kan ló bẹ̀rẹ̀ ogun ló bẹ̀rẹ̀ ìwọ. ẹ wọ́n mi ráyè ntí mi tẹ̀ ráyè ẹni tì sí torí kan tí mo fà sí ojú gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí lọ. ọbẹ̀ wọn ò ní white wọn ò ní white ọbẹ̀ ò ní jóná. kí tún mi báyìí wá dídìrín torí mi lè pè ẹ́ lọ́kọ̀ kí ló tún ṣẹlẹ̀. bọ́lá Sàámú ṣe rí mo fún wọn bá yín ṣeré lẹ́yìn yìí ó ti jẹ́ àárọ̀ dalẹ́ ẹ jọ̀ọ́. ṣé wèrè nìyí ni ṣé wọ́n rán yín kẹ́ ẹ máa victimize mi ni ṣé wọ́n rán yín pé kẹ́ ẹ máa fún mi lọ́rùn ni ìyàwó tó fún lóyún ó kúrò nínú ilé olóòfẹ́ wa bá mi ṣe é látàárọ̀ dalẹ́ kí ni tí mo gbọ́ òṣì tó bá jẹ́ pé ẹ fẹ́ máa victimize mi ni ṣé kí jẹ́wọ́ fún yín ṣé bẹ́ẹ̀ ni mo gbé yín lọ hospital àbẹ́mi kọ́ mo gbé yín lọ tí mo débẹ̀ tí ìyàwó ẹ bẹ̀rẹ̀ sí ní lọ gbá bọ́ọ̀lù tí mo sáré káàkiri lọ pé sọ bẹ́ẹ̀ torí tiẹ̀ ṣé ọmọ tí dókítà bá mi sọ ṣé àkè dókítà pè mí ṣé ọmọ tó bá mi sọ o tí dókítà bá mi sọ ní mi gbọ́dọ̀ sọ fẹ́ni kankan wípé kò sí nǹkan nù ìyàwó ẹ̀. bùrọ̀ Sàámú. dókítà sọ fún mi pé kòròfo ló wà nù ìyàwó ẹ̀ ẹni bá fọ ọtọ mi máa gbá ojú ẹ̀ kí ló ń tó fún bá victimize mi wọ́n ní kò sí nǹkan kan nínú ẹ̀ dókítà dídì sọ fún mi ni pé oyún tí bòmù bá ní kí ló máa fi ṣe wọ́n ní sọ́rọ̀ máa fi ṣe kí ló ṣẹlẹ̀ gan ṣé mo ti wá sọ fún yẹn ni. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ.
rí ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn.